Listen to your zodiac signs daily predictions for today, Friday, April 25, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday, April 25 ọdún 2025 tá wà nù ẹ́ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá bí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ire owó yẹ kó wọlé fún yín lónìí, ọ̀nà máa ṣí fún yín dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe pé àwọn owó tẹ́ ti yáàyàn látẹ̀yìnwá kí wọ́n dá padà fún yín lọ́jọ́ tòní ó. Lénìí kí ẹ rí dájú pé ẹ fowó pamọ́ fún àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe fọ́jọ́ iwájú. Lénìí sí èrè láàyè iṣẹ́, ó ṣeé ṣe kí ẹ tún rí promotion níbi iṣẹ́ látàrí ti tẹpámọ́ṣẹ́ àti dedication tẹ́ ń lò láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ máa ní ìfọ̀kànbalẹ̀, ẹ sì máa ní ìrọ̀rùn nígbésí ayé yín. Ẹ ṣáà ti gbájúmọ́ àwọn nǹkan tí ẹ ń lé, ẹ múra dáadáa kí ẹ dùn rí, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ silver rárá lọ́jọ́ tòní, látàrí pé silver jẹ́ kọ́lọ̀ tí ò dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá bí láàrin April 21 sí May 20 léni ẹ ní láti lo sùúrù àti determination lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Àwọn nǹkan méjì wọ̀nyí á jẹ́ kọ́kọ́ yín balẹ̀ pẹ̀sẹ̀, á sì jẹ́ kí ẹ jèrè ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rọ̀gbà yé ká. Gbogbo nǹkan kíkan tí ẹ bá sì ń ṣe ìrọ̀rùn lẹ́ẹ̀fi mójútó, lẹ́ẹ̀fi yanjú rẹ̀. Léni ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, tí ẹ sì máa ràn yín lọ́wọ́ láti yanjú gbogbo iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ti ń patì látijọ́ mẹ́ta. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rórí gbámú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ̀ pàápàá lórí ohunkóhun tí ẹ bá ń gbé ṣe fún rere, kí ó lè tètè já sáyọ̀ kó já síre. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá bí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kí ìpòrúurú ọkàn tàbí kí àìbalẹ̀ àbí ròyìnròyìn kó fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní. Èyí lè jẹ́ látàrí àwọn stress kọ̀ọ̀kan tó ti ń wáyé látijọ́ mẹ́ta tàbí issue tẹ́ ti ní látijọ́ mẹ́ta láàrin ẹ̀yin àtàwọn ènìyàn. Léni ẹ má wulẹ̀ ronú nípa àwọn nǹkan yẹn rárá. Ẹ mọ́kàn balẹ̀ kẹ́ create peace of mind fúnra yín, ìyẹn máa ràn yín lọ́wọ́ sí àwọn tó gbọ̀gbà yé kánà lọ́wọ́ lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan, kẹ́ sì jìnnà sí ìjà tàbí áwọ̀ ní gbogbo ọ̀nà. Ẹ mọ́kàn balẹ̀, tẹ́ bá create peace of mind léni, á jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún yín. Kò dára kí ẹ sùn láì tọ́nà sùn léni, kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọn pè yín sí àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, kí ẹ sì má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá bí láàrin June 22 sí July 22, inú yín máa dùn, ara yín máa yá gágá, lè ní ìgboyà tí máa wà fún yín. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi kọ́ ẹ̀kọ́ nípa àwọn nǹkan tẹ́ ti ń fẹ́ kọ́ látijọ́ mẹ́ta. Ẹ má wà ní pé ẹ̀ ń yára jù àbí ẹ̀ ń sáré ọ̀tún sósì jù láti wá solution sí àwọn nǹkan tó dàbí issue kéékèèké tẹ́ ní lásìkò yìí. Tẹ́ bá sáré àṣàjù, ó ṣeé ṣe kó fẹ́ fa frustration fún yín. Léni kẹ́ rí dájú pé ẹ kàn fọkàn yín sí nǹkan tí ẹ fẹ́ lé àti nǹkan tẹ́ ẹ fẹ́ wá solution lé lórí. Gbogbo ẹ̀ sì máa padà rọrùn fún yín. Léni kí ẹ ṣòtítọ́ kẹ́ ṣòdodo, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kí ẹ gbájúmọ́ ohun tó yẹ kẹ́ gbájúmọ́, kí ẹ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lọ́jọ́ tòní pẹ̀lú. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá bí láàrin July 23 sí August 22,
lẹ́ni ẹ máa wà highly motivated tẹ́sí máa tún ní ìfọ̀kànbalẹ̀ àti sùúrù púpọ̀ lọ́jọ́ tòní. Ènìjọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti gbégbèsè tuntun àbí láti gbégbèsè lórí nǹkan tí ó gbọpọlọ tàbí nǹkan tí ó lágbára tẹ́tí fẹ́ gbé nígbèsè láti jẹ́ mẹ́ta. Lọ́jọ́ tòní ẹ láǹfààní láti bẹ̀rẹ̀ nǹkan tuntun. Ọjọ́ tòní sì dára púpọ̀ láti fi yanjú àwọn iṣu kéékèèké tó bá ti ń wáyé láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín. Ìyẹn máa tún jẹ́ kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán dáadáa sí. Ẹ mọ́kàn balẹ̀ kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ rí dájú pé ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lẹ́ni pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò tá wà látòwúrọ̀ ṣáájú aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23. Ọjọ́ tòní dára púpọ̀ fẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi wá olólùfẹ́. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ó dára kí ẹ jáde kí ẹ bá òyàn socialize dáadáa lẹ́ni ẹ lè rí olólùfẹ́ tí yín níbi tí ẹ ti ń socialize àbí ibi tí ẹ ti ń wà níbi ìpéjọpọ̀ lọ́jọ́ tòní. Tẹ́ bá rí pé ẹ pàdé èèyàn lọ́jọ́ tòní tí ó wá dàbí ìgbà pé bí ẹ ṣe pàdé wọn ó bí ìdùnnú ó bí ayọ̀. Ẹ̀yin tí ẹ jọ́kùnrin tó bá wù yín láti kọnu ìfẹ́ sírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ akitiyan tẹ́ bá ṣe láti lè rí dájú pé ìbáṣepọ̀ yín dánmọ́rán. Ó máa bí ire fún yín lọ́jọ́ tòní àti lọ́jọ́ iwájú. Lẹ́ni kẹrẹ̀ra yín ńlẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23. Ó ṣeé ṣe kí múdù yín má fi bẹ́ẹ̀ dára púpọ̀ lọ́jọ́ tòní. Àwọn ìṣòro kéékèèké kan lè fẹ́ jẹ ọlọ́jọ́ tòní. Ẹ wòye sí àwọn nǹkan tí ó fà á, àwọn ibi tí nǹkan ti dàbí ìgbà pé ó ń gbòòràn gìkì ẹ wò dáadáa. Ẹ mú sùúrù lò. Ẹ gbájúmọ́ gbogbo nǹkan tí ó lè mú kí ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ kó tún dánmọ́rán dáadáa. Ìyẹn á jẹ́ kí ìbáṣepọ̀ yín dánmọ́rán púpọ̀. Lẹ́ni kí ẹ rí dájú pé ẹ̀rín òru o. Lẹ́ni kẹ́ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá ṣẹ̀yìn ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì lẹ́ni. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22. Ọjọ́ tòní máa jọjọ́ fọkànbalẹ̀ àtọjọ́ rọrùn fún yín. Kò ní sí kánjúkánjú, kò ní sí wàhálà. Ẹ fọkànbalẹ̀ kẹ́ relax. Gbogbo àwọn nǹkan tó dàbí ròyìnròyìn kẹ́ gbé sẹ́gbẹ́ kan kẹ́ wòye sáwọn mistake tẹ́ ti ṣe láti jọ́ mẹ́ta àtọ̀nà tí gbogbo nǹkan máa tún fi yí padà. Lẹ́ni ẹ máa láǹfààní láti wòye sí ìgbésí ayé yín láti ní clarity nípa àwọn nǹkan tí ẹ fẹ́ gbé ṣe àtàwọn nǹkan tí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ láti ṣe láṣeyọrí. Kí ẹ wá múra dáadáa lẹ́ni kí ẹ dòrí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22. Ó ṣeé ṣe kí ẹ máa retí àwọn nǹkan dáadáa nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní láàyè iṣẹ́ ó ṣeé ṣe kí ẹ inspire àwọn èèyàn tó rọ̀gbà yín ká. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kó gbóríyìn fún yín fún dáadáa tẹ́ ń ṣe láàyè iṣẹ́ yín lẹ́ni ẹ tún máa ní ìmọ̀ àtòyé sí. Lẹ́ni kẹ́ wá rí dájú pé gbéraga rárá. Ẹ control ego yín kí ẹ rí dájú pé àwọn tí ó bá nílò ìrànlọ́wọ́ yín lọ́wọ́. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín lẹ̀. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lẹ́ni kí ẹ sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá àwọn èèyàn lò lẹ́ni pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19. Lẹ́ni ó ṣeé ṣe kí ẹ bẹ̀rẹ̀ sí ní ràn àwọn èèyàn lọ́wọ́. Inú yín kàn máa dùn bí ìgbà pé kẹ́ ràn èèyàn lọ́wọ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ìyẹn sì máa jẹ́ nǹkan tá fi yín lọ́kàn balẹ̀ púpọ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa build relationship yín tàbí kí ẹ fẹ́ máa wá bí ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ àtàwọn olólùfẹ́ yín bóyá fẹ́ dánmọ́rán dáadáa. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ ní good time dáadáa ṣùgbọ́n kẹ́ tẹpá mọ́ṣẹ́. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò lẹ́ni. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Ẹ lè fọjọ́ tòní gbégbèsè tuntun àbí bẹ̀rẹ̀ nǹkan tuntun kò sí wàhálà ẹ máa ṣàṣeyọrí lórí rẹ̀. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá bí láàrin January 20 sí February 19, a ṣe yín bí ìgbà pé kí ẹ ní good time, kẹ́ gbafẹ́, kẹ́ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Lónìí ó dára kí ẹ wòye sí àwọn kan tí ẹ lè ṣe láti fi enjoy ara yín láàrin ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí yín tẹ́ lè jọ ṣe papọ̀, tàbí ìdùnnú tàbí ayọ̀ fún yín lọ́jọ́ tòní. Ó dára kí ẹ re-energize ara yín, kí ẹ rí dájú pé mọ́kàn balẹ̀. Èní kì í ṣọjọ́ tí ó yẹ kí ẹ fi gbájúmọ́ṣẹ́ rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Èní ọjọ́ ìgbafẹ́, ọjọ́ enjoyment lọ́jọ́ tòní jẹ́. Ẹ ní ìrètí gbogbo nǹkan ti dára, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ má wàá ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì rí dájú pé ẹ ṣọ́wó ná ẹ̀ náà nú àpá lọ́jọ́ tòní. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá bí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe káwọn alásùnmọ́ yín àbáwọn tó jẹ́ aráalé yín kí wọ́n máa wòye sí pé lágbájá yìí ṣe ń pò tiẹ̀ lè ràn yàn lọ́wọ́, ṣe ń pò tiẹ̀ lè ṣe dáadáa sáwọn èèyàn, ṣe ń pò tiẹ̀ lè náìsì dáadáa báyìí. Ó sì ṣeé ṣe káwọn míì máa ronú pé lágbájá yìí kan máa fojú kéré yín bákan bákan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn yípo padà kọ̀ọ̀kan wáyé nígbésí ayé yín, tí ìpòpadà náà sì máa ṣàkóso ìgbésí ayé yín fún àwọn àkókò kan nù ṣẹ̀mí ayé yín. Tọ́jọ́ tòní sì jọjọ́ tí ìpòpadà náà lè bẹ̀rẹ̀. Lénìí kò dára kí ẹ ṣàṣejù lórí ohunkóhun lénìí. Ó dára kí ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa, ẹ wà positive minded, ẹ má jẹ́ kára yà yín ju bó ṣe yẹ lọ. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí. Pẹ̀lú yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.